Drive TV, driving you around the world. Ibi tó wà yẹn tó bá dúró lójú kan ó nílò àwọn èèyàn láti débi tó ń lọ tó bá jáde. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Ìwọ tí Ọlọ́run máa fi ẹ́ sáàárín àwọn èèyàn rere tó máa bí ẹ débi rere yẹn. Ibi tó wà wá já kó bẹ́ẹ̀ wá sọ fún èèyàn mẹ́rin. Wá sọ pé ó ṣá pàápàá lọ́wọ́ tí mo ṣe. 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 Ìṣẹ̀rú ẹgbẹ́ mo fẹ́ kó máa bọ́ọ̀sì báyìí. Sọ́kọ́ni yẹn bá mi wà ní ìṣẹ̀rú ẹ̀ láyé. Ìwọ tó ní ìṣẹ̀rú ẹgbẹ́ yẹn ṣọ́ wa bí tó wà yẹn. Ibi tó wà yẹn má tó lójú kò sẹ́. Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn má jẹ́ káwọn tó wà wájú ìkan fi búrẹ́dì kó ní lómi ọbẹ̀ lọ. Wàá kọ́ kó láyé wa ní. Ṣé wà ní ládùn yìí mo gbà pé ìyá? Ó yọ sọ bẹ́ẹ̀, ó yá ládùn yìí mo gbà pé ìyá. Listen, ibi táwọn tó kù bá ti ń ru sàtífíkẹ́tì kiri tí wọn ò ríṣẹ́, bí wọ́n bá ṣe ń jáde báyìí wọ́n á máa ríṣẹ́ kiri. Ṣé o ti fi bàbá mú sàtífíkẹ́tì ẹ̀ dání báyìí? Ibi tó wà yẹn wà á kó mẹ́wàá lọ fi sàtífíkẹ́tì ẹ̀ fún èèyàn méje. Tó bá ti kọjá méje ó ti dàṣe jù ní. Ó kàn máa sọ fún wọn ní iye gbogbo olè fi Jésù mi ṣe. Gbogbo olè fi Jésù mi ṣe. Lójú ọjọ́ kan wọ́n ṣe ègún fúnra wọn. Tákùnrin bá ṣọrẹ́ tó bá ṣọrẹ́ lóbìnrin. Tó bá dọjọ́ kan wọ́n máa bèrè pátá. Jésù ló lè ṣọrẹ́ tí kò ní ṣìrègùn lẹ́la. Jésù ló lè ṣọrẹ́ tí kò ní ṣìrègùn lẹ́la. Ìwọ tó máa lóore olúwa jẹ́ kí n máa wá lókè dáadáa. Wọ́n sọ pé Jésù ló ṣọrẹ́ ayọ̀ fún mi. Bó ṣe máa sọ ni wá sọ pé òun orí mi jáde nínú àìrí. Ó tún sọ yẹ̀yẹ́ mi dá. Ó yá sọ bẹ́ẹ̀. Òun orí mi jáde nínú àìrí. Ìwọ tó fẹ́ jẹ́ kọ́lọ́rọ̀ mú rírí jáde nínú ẹ̀rí yẹn Joshua. Ó máa kó láti ilẹ̀ báyìí ni. Bó ṣe máa ṣe nì. Ó máa kó láti ilẹ̀ tó fi máa kó lọ sókè. Ṣé o ti rí nì? Tí bá ti bẹ̀rẹ̀ pé kí ló ṣe wà ló mú rírí jáde nínú ẹ̀rí ó tún sọ yẹ̀yẹ́ rẹ̀ dayẹyẹ. Ha! Máa gbọ́ná kí ló ṣe fún mi. Ó mú rírí jáde nínú ẹ̀rí. Ó tún sọ yẹ̀yẹ́ rẹ̀ dayẹyẹ. Kí ló ṣe fún mi. Ó mú rírí jáde nínú ẹ̀rí. Ó tún sọ yẹ̀yẹ́ rẹ̀ dayẹyẹ. Kí ló ṣe fún mi. Ó mú rírí jáde nínú ẹ̀rí. Ìwọ tó ní tàlàkà láyé ṣe wà bẹ́ẹ̀ yìí.
tó bá pe àwọn ológun èèyàn wọ́n ló máa jẹ́ nọ́mbà 1 bẹ̀. ṣó ti rẹ́dì ibi tó wà yẹn àwọn tó mọ̀ mí mọ̀ pé tí mi bá ṣe bẹ́ẹ̀ mi ò ní gbọ́lẹ̀ ìwọ tó mọ orógo lò jẹ́ fi rọ́wẹ́ lókè báyìí. nítorí àkókò wa ó máa gba tẹsímọ́nì 12 lọ́wọ́ ènìyàn 12 kó tó kúrò mú. èèwọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé o gbọ́dọ̀ mẹ́nìkan lẹ́ẹ̀mejì tó bá ti mẹ́nìkan lẹ́ẹ̀mejì ó di 2054 kó tó lè mú nìyẹn. ó gbọ́dọ̀ mẹ́nìkan lẹ́ẹ̀mejì ṣó ti ní nọ́mbà 1 tó mú yẹn hallelujah ṣó ti mú nọ́mbà 1 dáadáa wàá pariwo sẹ́ẹ̀tì nọ́mbà 1 tó bá ti pariwo jù ẹ lọ kù sí ẹ lọ́wọ́ nìyẹn. ó ní jẹ́ ibi tó sì ti jẹ́. Ibi tó
driving you round the world.